wọ́n fẹ́ gún ènìyàn kan pa, hospital kan máa dáràn, wọ́n máa ti di máìkì pààyàn kan, ẹ kọ́lẹ̀. Olórin kan máa jẹ májèlé, ẹ kọ sílẹ̀. Olórin kan ó máa jẹ májèlé. Wọ́n máa ti di abẹ́rẹ́ gbígbà mú olórin kan kúrò lọ́nà. Kódà abẹ́rẹ́ gbígbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ á ṣọ́ra fún o. Abẹ́rẹ́ gbígbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ ká ṣọ́ra fún o. Wọ́n máa ti di abẹ́rẹ́ gbígbà láti gún ènìyàn kan pa. Mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí. Àṣẹ tó ní sánmọ̀ méje ilẹ̀ méje tí ayé ṣèkẹ̀ẹ́dógún. Wọ́n máa gba ìdí abẹ́rẹ́ gbígbà láti gún ènìyàn kan pa. Ẹ jẹ́ á kọ sílẹ̀. Ẹ jẹ́ á ṣọ́ra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níwájú Ọlọ́run ọba àti ènìyàn láti ìdí abẹ́rẹ́ gbígbà. Láti ìdí abẹ́rẹ́ gbígbà. Ẹ jẹ́ káwọn olókìkí, àwọn olókìkí olórúkọ ènìyàn, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run o. Mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín. Mo fi àmì òróró yàn bẹ̀ yín. Mo fi ìpè bẹ̀ yín, tó bá jẹ́ ti ara kó di asán. Àṣà àbíjú ara náà tẹ̀ kú ara fì. Wọ́n máa ti ìdí abẹ́rẹ́ pé ẹ fún ní abẹ́rẹ́. Ṣó fẹ́ gba drip ni, ẹ jẹ́ tẹ̀ sínú ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ẹni tó ń di máìkì mú ní ayé àti ọ̀run, ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ sà. Iye biru ara náà tẹ̀ kú ara Nàìjíríà. Mesetere kama bidwa Nigeria lime ta loka humo dafi. Ẹ jẹ́ kí gbogbo ẹni tó ń di máìkì mú láyé, àwọn tí wọ́n ń di máìkì mú, àwọn tí wọ́n ń kọrin, ẹgbọ́n tí Ọlọ́run ọba wí, wọ́n máa ti di máìkì pààyàn kan, ẹ kọ́lẹ̀. Jehovah Adonai. Láti di máikrófóònù, láti di máikrófóònù pé ṣe ló mọ̀ ń ṣe ni, ẹ gba máìkì yẹn fún. Mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí. Ọlọ́run mi o, yé ìwọ lójú tí mo fi ń ríran, ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀kùn, ìwọ lórin tí mo ń kọ, iná ayé ò jẹ́ ọjọ́ mi. Kí ni mo ní láti fún ọ bàbá mi? Mo wólẹ̀, mo yíká ọ̀tún Ọlọ́run. Láti di máikrófóònù, láti di máìkì, wọ́n máa gbẹ̀mí èèyàn kan. Mìíràn náà ilé aláhù wá sẹ̀rí ànájà lọ́kàrá náà elímì. Láti di máikrófóònù. Gbogbo olórin àgbáyé ló ní mẹ́sẹ́ẹ̀jì. Mo ti ń kàrin ní ọjọ́ tó ti pẹ́ kọ́ ló wà nílẹ̀ yìí. Mo ti bá yẹn kọjá, ìyẹn kọ́ lọ́jọ́ tó wà nílẹ̀ yìí o. Àkókò yẹn ti kọjá, òun kan nìran tó wà nílẹ̀ yìí. Gbogbo olórin àgbáyé, mo fi Ọlọ́run ọba ṣe ẹlẹ́rìí. Ayé ò ní mú wa. Àwa ti pẹ́ nídìí iṣẹ́ orin, àti lo 30, àti lo 40, àti lo 50. Òun kan ló wà nílẹ̀ yìí. Lẹ́yìn kí bàbá gbà ẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ẹ tó ò ṣọ́. Níwájú mẹ́ta lọ́kan tí máa jíyìn fún lọ́jọ́ ìkẹyìn. Níwájú ẹ̀rí aláwò. Òjókòbìrì ìkàlẹ̀ ọba tó tinú ti àṣà sí ajagunmọ̀ káàdì ọba kábí káúlà. Àánú ẹ̀rẹ́ ìṣe mí. Ìyẹn ló wá bí wá rán. Lẹ́tí kò gbọ́rọ̀ Olúwa. Wọ́n máa ti di máikrófóònù. Onítọ̀ wọn gba máìkì yẹn báyìí. Mi ìlò lájẹsára. Wàá gba máìkì yẹn tó o bá pẹ̀jẹ̀. Òye akọ ẹ. Tí òye ò bá kọ ẹ, wọ́n gan mọ̀ pé máìkì tó gbàdá nìyí, àwọn tó ló gbé sára yẹn àwọ̀ ṣí. Ẹ ṣọ́ra fún ìkà tó wà nínú ènìyàn, èèyàn tó wà nínú ìkà, àwọn aṣebi. Gbogbo olórin àgbáyé lónìí mẹ́sẹ́ẹ̀jì yìí, gbogbo àwọn tí ń di máìkì mú, ó ń kọ Fuji, ó ń kọ Juju, ó ń kọ hip hop ni, kó ní tó lè máa kọ. Akọrin inú ìjọ ni ẹni. Gbogbo olórin àgbáyé ló làwọn mẹ́sẹ́ẹ̀jì yìí. Mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí. Mo fọba tí máa jíyìn lọ́jọ́ ìkẹyìn ṣẹ̀rí níwájú mẹ́ta lọ́kan. Ẹ lọ ní àkíyèsí ara. Ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́. Bákan náà lórí abẹ́rẹ́,
bákan náà ní orí abẹ́rẹ́ abẹ́rẹ́ dókítà àbí nọ́ọ̀sì tí ó gbàbọ̀dé ò ní ṣàpàkò ẹ̀. àwọn kan máa pawọ́ pọ̀ pẹ̀lú dókítà kan nọ́ọ̀sì kan, àṣírí yẹn dẹ̀ máa tú. ó lè má tètè tú o, ṣùgbọ́n máa tú pé àwa la nìkan gùn pa. mo fi ẹ̀mí mímọ́ ṣẹ̀rí ẹ̀kọ́ sílẹ̀ níwájú ọba tí máa jíìn fún ní ọjọ́ ìkẹyìn, níwájú ọba tó ní sámọ̀ méje ilẹ̀ méje tí ayé ṣèkẹẹ̀dógún. ẹ jẹ́ aṣọ́ra fún dírípù àti abẹ́rẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta míì ní kó má lọ lé dókítà o. ṣùgbọ́n ìwọ tó ti ní special nurse tó ti di family friend, ìwọ tó ti ní special doctor tó ti di family friend, ẹ pààrọ̀ ọwọ́ o, ẹ pààrọ̀ ọwọ́. ìjì kan máa wájà, ọlọ́run ọba elédùmarè ló sọ bẹ́ẹ̀. mo fi ẹ̀mí mímọ́ ṣẹ̀rí òkùnkùn fẹ́ sáré ṣiṣẹ́ tí bàbá mi ò dẹ̀ ní gbà fún, ṣùgbọ́n àwọn ẹni òkùnkùn tó wà nínú ayé ńkọ́, òkùnkùn tó ń gbé inú ìmọ́lẹ̀ ó fẹ́ sáré ṣiṣẹ́ bí ẹni burúkú tí ń farahàn gẹ́gẹ́ bí ẹni rere, èèyàn sátánì tí ń farahàn bí ènìyàn ọlọ́run ọba, èèyàn èṣù tí ń farahàn bí ẹni ìmọ́lẹ̀, ẹni tó sọra rẹ̀ di ogun alẹ̀ pẹ̀pẹ̀ nínú ayé ẹ tó ń fọ̀rọ̀ lọ. ó fọ̀rọ̀ lọ ẹ dẹ̀ máa ṣì ẹ́ lọ́nà, ṣíṣì lọ́nà tó dẹ̀ ṣì ẹ́ lọ́nà ò ní mọ̀ o. a máa sọ fún ẹ pé ọ̀gá ń tẹ́ ẹ bá fẹ́ ni mo bá yín fẹ́. wá àárọ̀ mọ́ kàkó àárọ̀ náà jẹ́ ìbú èlémẹ̀. ẹ lákìyèsí ara lẹ́nujọ́ mẹ́ta yìí lórí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. ẹ̀sẹ̀ ẹ̀rọ ọjà mọ́mí ń tẹ́ ẹ bá fẹ́ mo bá yín fẹ́ mà, dádì ń tẹ́ ẹ bá fẹ́ mo bá yín fẹ́, ọ̀gá ń tẹ́ ẹ bá sọ lábẹ́gẹ́ wọ́n ṣì ẹ́ lọ́nà ni. wọ́n fẹ́ kó wọnú kòtò. ẹ lákèésí àwọn tẹ́ ẹ ní kọ́ kí yín lẹ́yìn ti fẹ̀gún sọ́wọ́, ẹni tẹ́ ẹ ní kó fẹ́ yín lójú ti fata sẹ́nu níwájú mẹ́ta lọ́kan. àwọn ilẹ̀ dídà kan máa sáré rìn nínú oṣù April yìí. táyé máa dalẹ̀ kẹ́hìndé máa dalẹ̀ táyé, ìyá máa dalẹ̀ ọmọ máa dalẹ̀ ìyá ẹ̀, ọkọ sì máa dalẹ̀ ìyàwó. ẹ jẹ́ á gbàdúrà kí Sátánì kó má yà wá lò. ẹ jẹ́ á gbàdúrà kí Sátánì kó má yà wá lò. oṣù April tá a wà yìí oṣù dáadáa ni o, kì í ṣe oṣù burúkú, oṣù mọ́ ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á dìde àdúrà. gbogbo àkọọ́lẹ̀ aburú tó wà nínú oṣù yìí kílẹ̀ kó lanu kó gbé mi. àkọọ́lẹ̀ àkúfà, ẹ mú wí àti báyìí kẹ́ kọ́lẹ̀. àkọọ́lẹ̀ àkúfà. lọ́ọ̀là àkọọ́lẹ̀ àkúfà, àwọn tó kú tí ẹ ò yọ ẹsẹ̀ wọn, àwọn tó kú tí ẹ ṣe ohun tó yẹ ká ẹ ṣe. àkọọ́lẹ̀ àkúfà. mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹ̀rí ọba tó ní gbogbo ayé ń gbọ́. àwọn yúùtù kan jáde ní ayé tí ẹ ò bá kún fún àdúrà dáadáa, ẹ kàn máa rí i pé after 6 or 1 year, èmi gan lè má pé 1 year, èmi gan lè má pé oṣù 6, ẹ kàn máa rí i pé yúùtù míì tún tẹ̀lé, igi gbígbé á dẹ̀ máa dúró. àwọn igi gbígbẹ kan wà tí wọn ò fi yín rarí o, àwọn yúùtù kan sì wà tí wọn ò fọwọ́ síbi tí ọwọ́ ń gbé. àwọn yúùtù kan wà tí wọ́n sáré àyànmọ́ àti kàdárà kọjá ojú oró. àwọn kan sì wà àkọọ́lẹ̀ wọn ni tí ò sí tẹ̀dá kan lè ṣe. ṣùgbọ́n ẹ jẹ́ gbàdúrà dáadáa, kò sí nǹkan tádúrà ò lè pààrọ̀, kò sí nǹkan kan tí àdúrà ò lè pààrọ̀. ní iwájú ọba tí máa jíìn fún ní ọjọ́ ìkẹyìn. orílẹ̀-èdè tá a wà yìí, ní orílẹ̀-èdè tá a wà yìí, ní ìwà mọ́dún náà o, níwájú ọlọ́run ọba àti ènìyàn. mo rí pírẹ́sídẹ̀ǹtì kan tuntun ni, ṣùgbọ́n agbádá ló ń wọ̀, agbádá, aṣọ Yorùbá. mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹ̀rí. pírẹ́sídẹ̀ǹtì ni gbogbo ayé ń pè é, ṣùgbọ́n agbádá ló ń wọ̀ níwájú mẹ́ta lọ́kan. ẹ jẹ́ á gbàdúrà sáàrọ̀ ọjà
ẹ jẹ́ gba àdúrà káàkiri gbogbo àgbáyé. Àdúrà tí ò yọ ará ìlú òyìnbó sílẹ̀, àdúrà tí ò yọ ará Nàìjíríà, ará Kano, Kaduna tí ò yọ sílẹ̀, ìṣẹ̀lẹ̀ tí ó mú pàṣípààrọ̀ ìlú sílẹ̀, tí ará ìlú kan máa sá padà sí ará ìlú kan. Ẹ jẹ́ gbàdúrà lé lórí gidi gan. Mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí, bí ò bá ṣẹlẹ̀ lọ́dún yìí, bóyá pẹ̀lú àdúrà àwọn àgbààgbà àtàwọn bóyá àwọn ìmáàmù ńláńlá, ẹ jẹ́ ká gbàdúrà gan. Àní dààmú àdẹ̀nírí wàhálà, àní dààmú ànírí wàhálà o. Bákan náà ni ìrọ̀rùn máa dìde, ìrọ̀rùn máa dìde. Àwọn tún gbé abẹ́rẹ́ yìí wá, ẹ ṣọ́ra fún abẹ́rẹ́ gbígbà, ẹ ṣọ́ra fún abẹ́rẹ́ gbígbà. Abẹ́rẹ́ fẹ́ pa èèyàn kan, wọ́n fẹ́ gún ènìyàn kan pa, hospital kan máa dáràn. Hospital kan máa dáràn. Ẹ jẹ́ kìlọ̀ fún gbogbo nọ́ọ̀sì abẹ́lé, ẹ̀yin apprentice abẹ́lé, ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ṣẹ́ nọ́ọ̀sì oṣù kan oṣù méjì tẹ́ ẹ wá ń dáṣẹ́ ṣe, ẹ nira kó bẹ́ẹ̀ nira dàgbà o, ẹ ní ṣiṣẹ́ ṣe o. Wọ́n fẹ́ fi abẹ́rẹ́ dáràn o, láti di abẹ́rẹ́ gígùn àti dírípù. Ọ̀fọ̀ fẹ́ ṣẹ́ o. Ẹ tí ọjọ́ ikú rẹ̀ ò yí pé tẹ́ ẹ fẹ́ gún lábẹ́rẹ́ ikú, àṣírí yẹn máa tú o. Ẹ má rìn lágbègbè ẹ̀. Ẹ tẹ́ ẹ fẹ́ fi ìlara pa, ẹ tí wọ́n fẹ́ bẹ̀yìn ní iṣẹ́ fún. Ẹ̀yin olórin, ẹ lọ gbàdúrà gan o. Jehovah Adonai, èmi ò ní kò sẹ́yìn tó ṣẹ́ fánú yín, mi ò dẹ̀ ní kò sẹ́yìn tó ní fánú yín, mi ò ní kò sẹ́yìn tó lágbára nú yín, ṣùgbọ́n alágbára tó ju gbogbo ayé lọ ló rán mi sí yín. Ẹ tó lágbára lórí ifá, ẹ tó lágbára lórí ewé, ẹ tó lágbára lórí egbò. Ayé ò ní mú yín o. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run o, mo fi ẹ̀mí mímọ́ bẹ̀ yín. Ẹ tó ní mẹ́sẹ́ẹ̀jì yìí gangan, olórúkọ tí gbogbo ayé mọ̀ ni, ṣùgbọ́n a kọ́ sí gbogbo olórin àgbáyé pátá. Onímọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ, ètekéte kò lè dúró o. Ẹnikẹ́ni tó bá ru ẹrù ọ̀ràn ni ó forí ara ẹ̀ gbé. Torí Olúwa lèmi bá dúró. Ẹ̀rọ sàjàrà mi náà Èlíjà. A rán mi sí gbogbo olórin ayé. Onílé ńlá ló rán mi sí yín o, ẹ máa kó dànù. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run ọba, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, gbogbo hip hop artist, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ̀yin tẹ́ ń kọ Fuji, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ̀yin oníjùjú, gbogbo ẹ̀yin tẹ́ di máìkì mú ní àgbáyé. Ìṣẹ̀lẹ̀ kan fẹ́ kọjá tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè yẹ ilẹ̀ gbogbo olórin àgbáyé pátá ni ó wà pay condolence fẹ́ni náà, ṣùgbọ́n ìran aburú ò ní ṣẹ mọ́ yín lára, ìran ẹkún, ìran òṣè, ìran ikú kò ní ṣẹ mọ́ yín lára. Mo gbàdúrà lórí gbogbo olórin àgbáyé pátápátá, àtèyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ di máìkì mú, àtèyí tó ti ń di máìkì mú, àwọn bàbá nínú olórin, àwọn grandpa nínú olórin, àtẹ̀yí tẹ̀ ń kọ wákà, àti gbogbo ẹ̀yin olórin àgbáyé tẹ̀ ń di máìkì mú, èyí tẹ̀ ń kọ àpàlà, èyí tẹ̀ ń kọ gospel, èyí tẹ̀ ń kọ hip hop, èyí tẹ̀ ń kọ Fuji, ẹ̀yin olórin akọrin ìjọ, gbogbo olórin àgbáyé pátápátá, mo rán ọ̀rọ̀ àṣẹ jáde. Ọ̀gẹ́lẹ̀ ayé ẹni tí ń pa bí ìdà tí ń sọ ọ́ dire, ó máa pa ibi yìí dà yóò sì sọ ọ́ dire. Gbogbo olórin àgbáyé, olórin kan fẹ́ ṣubú, àgbà kan wà tó tiẹ̀ ti wà ní àkọọ́lẹ̀ tí wọ́n pé wọ́n ó ṣubú, kákòókò àti ṣubú yẹn ti ń dé, ṣùgbọ́n kọ́lọ́run kó bá wọn sún ọjọ́ yẹn síwájú. Ṣùgbọ́n olórin tí mò ń wò yìí, lágbára tó lọ́lá ọjọ́ tí ìyá ń dẹ̀jẹ̀ lé ẹ lórí, lọ́lá ọjọ́ tí bàbá ń dẹ̀jẹ̀ lé ẹ lórí, ìwọ gan fetí ẹ̀gbọ́n ara ń fu ẹ́, wọ́n pè pé kó o máa bọ̀ online. Olórin tí mò ń wò yìí, àwọn kan pè pé kó o wá gbọ́. Èmi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni àmì òróró. Ikú kì í pọjọ́, omi kì í kú. Ikú kíkú ò ní pa kankan nínú yín bí kò ṣe yíyè. Àwọn ọmọ tẹ́ ẹ wá gbára lé, tó bá kú kínkín ní kó gbàbọ̀dẹ̀ fún yín,
ó lè máa kẹ́ máa pín ẹ̀yìn àti wọn níyà. Alábọ̀dé kan ti dé o, ti wà ń sàkání lórí téńté. Mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí. Ẹni tí ó pààrọ̀ máìkì kí ẹ má wọrí, ọ̀gá yẹn lájẹsára ó nífura, lágbájá ó lájẹsára ó nífura kò gbádùn, ṣùgbọ́n ẹjẹ́ àpàrọ̀ máìkì ẹ̀. Lágbára tí Ọlọ́run bàbá tí ọmọ ti ẹ̀mí mímọ́, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni àmì òróró tinútinú. Gbogbo ẹni tó bá wà ní sàkání èmi àti ẹ tó ní kú ló kàn, Ọlọ́run kó fẹ̀mí wọn rọ́pò.